Ẹ kúlé gbogbo ọmọ Yorùbá, orúkọ mi ni Adéọmọdé. Gbólóhùn kan bẹ nínú èdè Yorùbá tó ṣe pé àwọn èèyàn ti sọ ìtumọ̀ ẹ̀ nù. Pàápàá bá a bá kọ sílẹ̀ tá a fi àmì ohùn sí i, ó ṣeé ṣe ká má mọ ògidì ìsọ gbólóhùn yìí. Gbólóhùn náà nìyí. Bẹ́ẹ̀ lómi ò bá pé á ní Èkùrọ ní alábààkú ẹwà. Ó tiẹ̀ tó lẹ́nu lọ́lọ́ ẹ̀ nígbà tí ọ̀kan nínú àwọn tá a rò pé wọ́n gbọ́ Yorùbá nígbà tí ó ṣàlàyé ìtumọ̀ gbólóhùn yìí, ó ní Èkùrọ ní alábààkú ẹwà ní Yorùbá máa ń pè é. Nínú àlàyé ẹ̀ ó tẹ̀síwájú pé béèyàn bá fẹ́ ṣe ẹ̀wà, èèsàn tí wọ́n fi ń koná ẹ̀wà ó jẹ́ èyí tí wọ́n rí lára Èkùrọ. Ó mà ṣe o. Ẹlòmíì ẹ̀wẹ̀ náà tún bòde, ó ní nílẹ̀ Yorùbá béèyàn bá jẹ́ obìnrin táwọn èèyàn rí tí wọ́n ní ọmọ rẹ̀ wà pọ̀ o, kí làṣírí ẹwà ẹ̀? Á pé Èkùrọ ni àṣírí ẹwà mi, nítorí pé ara Èkùrọ ni wọ́n ti rí àdí tóun fi para. Ìtumọ̀ tí àwọn méjèèjì yìí tí wọ́n fún gbólóhùn yìí ó jẹun tó kù díẹ̀ káàtó. Nítorí pé àkọ́kọ́ kì í ṣe é san nìkan ni wọ́n fi ń koná oúnjẹ nílẹ̀ Yorùbá. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ẹ̀wẹ̀, ọgọ́gán ìṣẹ̀lẹ̀ níbi tá a ti máa ń lu ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ fi wá ìtumọ̀ ẹ̀ bóde. Béèyàn bá pẹ́ torí pé ẹnìkan rẹwà wọ́n ní kí làṣírí ẹwà ẹ̀, ó wá pé Èkùrọ ni àṣírí ẹwà mi o, torí pé ara Èkùrọ ni wọ́n ti ń rí àdín, torí bẹ́ẹ̀ ó ní Èkùrọ lálábààkú ẹwà. Ó kù díẹ̀ káàtó. Torí nílẹ̀ Yorùbá ọ̀nà méjì ni èèyàn fi lè ní ẹwà. Àkọ́kọ́, ẹwà àdámọ́ ń bẹ. Àwọn kan ń bẹ tó ṣe pé láì para rárá bẹ́ẹ̀ bá rí wọn ẹ mọ̀ pé wọ́n ní ẹwà. Béèyàn bá béèrè lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ pé kí ni àṣírí ẹwà ẹ̀, ǹjẹ́ ó lè dárúkọ Èkùrọ débi tó dárúkọ àdí, tàbí ǹjẹ́ ó lè dárúkọ àdí débi tó dárúkọ Èkùrọ. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni pé èèyàn tó lè ṣe ọ̀ṣọ́ ara láti fi gbé ẹwà ẹ̀ bóde. Béèyàn bá sì fẹ́ ṣara lọ́ṣọ̀ọ́, kì í ṣe àdín nìkan ló fi ń ṣara lọ́ṣọ̀ọ́. Kódà àwọn kan ti ń bẹ tó ṣe pé wọ́n ń fi àdí para, tó ṣe pé òrí ni wọ́n ń lò. Àwọn kan kún sùn, àwọn kan lé làálì, wọ́n á lé tìró. Àdí lè má sí nínú gbogbo nǹkan tí wọ́n fi sọ ọ̀ṣọ́ ara ẹ̀. Bí wọ́n níbẹ̀ bá bóde tí wọ́n ní kí làṣírí ẹwà ẹ̀, ǹjẹ́ ó lè dárúkọ àdí débi tó dárúkọ Èkùrọ. Ó túmọ̀ sí pé ìsọ náà kì í ṣe Èkùrọ ní alábààkú ẹwà. Àti pé pàápàá níbo ni ọ̀gángan ìṣẹ̀lẹ̀ ìsọ yìí? Àmọ́nu gbólóhùn yìí láàrin èèyàn méjì tó bá nífẹ̀ẹ́ ara wọn, tó ṣe pé bí ìgbín bá fà ìkara tẹ̀lé lọ́rọ̀ àwọn méjèèjì, àpá olólùfẹ́ méjì tó ṣe pé ẹbí kan ò rí kan, nǹkan ó ṣẹlẹ̀. Yorùbá wá pé ọ̀rọ̀ àwọn méjèèjì Èkùrọ ní alábààkú ẹwà. Èkùrọ ní alábààkú ẹwà. Kí ni jẹ́ Èkùrọ nílẹ̀ Yorùbá? Ó ní kòkòrò ẹwà tá a máa rí nínú ẹwà ó ní oúnjẹ Èkùrọ. Nígbà tá a bá ti ṣe ẹwà, Yorùbá ń pè ní èrè. Bó bá jiná tán tá a ṣe, ó di ẹwà. Ẹ rí i pé kòkòrò yìí bẹ́ẹ̀ bá sa ẹwà, àwọn kan ó sì rán ní mọ́nú ẹ̀. Kò sí bẹ́ẹ̀ ti ṣe sa ẹwà tó, àwọn kan ó farapamọ́ sínú ẹ̀. Ìyẹn tẹ́ bá sa èrè, bẹ́ẹ̀ bá wá da èrè yìí sómi síbẹ̀, àwọn kan á lè fò nínú kòkòrò yìí. Péye yín bá àwọn kan á lè fò, wọn à ní fò lọ. Nígbà tẹ́ ẹ bá tún wá da èrè yìí tẹ́ ẹ dà á sí inú ìkòkò tẹ́ ẹ fẹ́ fi ṣe, síbẹ̀ àwọn kan sì wà ń bẹ̀ títí tẹ́ ẹ fi ṣe jiná tẹ́ ẹ fi jẹ. Kòkòrò yìí àbákú ọ̀rọ̀ ohun àti ẹwà. Fún ìyàlẹ́nu, bẹ́ẹ̀ bá ra ẹwà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn, kẹ́ fẹ́ gbé lọ sí òkè òkun, nígbà míì ẹ lè mọ́ ṣàkíyèsí kòkòrò yìí. Wọ́n bẹ́ẹ̀ bá gbé ẹwà yìí dé ibi tẹ́ ń gbé lọ, láàrin ọjọ́ 2 sí 3 tàbí ọ̀sẹ̀ kan, ẹ rí báwọn kòkòrò yìí wọ́n á tọpasẹ̀ ẹwà yìí bóde. Wọn sì ní fi ẹwà yìí sílẹ̀ títí tẹ́ fi ṣe. Wọ́n máa ń bá a kú ni. Wọ́n máa ń bá ẹwà yìí kú ni. Ó túmọ̀ sí pé ìfẹ́ tó wà láàrin kòkòrò yìí àti ẹwà wọn àṣẹ yà. Ẹnìkan ò ya Èkùrọ lára ẹwà, àbákú ni ẹ fi ṣe wọ́n ní sálọ, ẹ fi jẹ wọ́n ní sálọ. Bẹ́ẹ̀ ló ṣe ní pẹ̀lú olólùfẹ́ méjì tó bá fẹ́ra, tó ṣe pé ẹ lè rí wọn yà. Ó dàbí kan bá ń ṣàìsàn, síbẹ̀ ìkejì á dúró tì. Ọmọ èdè ìfẹ́ ni èdè yìí, wọ́n máa ń lò fún èdè ìfẹ́ ni. Béèyàn bá sọ wípé torí pé à ń rí àdí lára Èkùrọ ni wọ́n ṣe pé Èkùrọ lálábààkú ẹwà. Èdè ó túmọ̀ sí pé kì í ṣe èdè ìfẹ́ mọ́, kì í ṣe gbólóhùn tá a máa ń lò fún olólùfẹ́ méjì mọ́. Torí ọ̀rọ̀ ẹwà, ọ̀rọ̀ ara sísara lọ́ṣọ̀ọ́ tàbí oge ṣíṣe nu.
ṣùgbọ́n gbólóhùn ìfẹ́ ni gbólóhùn èèyàn méjì tó bá fẹ́ràn ara wọn dénúdénú tó ṣe pé ìkan ò ṣe é yà ni bẹ́ẹ̀ bá wá wo èwo ló bójúmu nínú ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tó bójúmu jù ní èkùrọ lálábàákú ẹ̀wà torí èkùrọ tó jẹ́ kòkòrò ẹ̀wà ó fẹ́ràn ẹ̀wà dénúdénú tó ṣe pé kò ní oúnjẹ méjì kò sì sí èèyàn tó lè yà wọ́n kò sí bẹ́ẹ̀ ṣe sá ẹ̀wà tó ẹ̀ sì bá èkùrọ nínú ẹ̀ kò sí bómi ṣe hóhóhó tó kẹ́ẹ̀dẹ́ ẹ̀wà sí inú èrè ẹ̀ sì bá èkùrọ nínú ẹ̀ ìfẹ́ tí kòkòrò ní sí èrè òun ló fà á bó ṣe jẹ́ pé olólùfẹ́ méjì míì wọ́n máa ń fẹ́ràn ara wọn dójú ikú tí Yorùbá túmọ̀ sínú pé èkùrọ ó fẹ́ràn ẹ̀wà dójú ikú ó fẹ́ràn ẹ̀wà èkùrọ ìyún kòkòrò tí wọ́n máa ń rí nínú èrè òun nígbà tá a bá ti ṣe tó di ẹ̀wà tó ń gbà tá a ṣe ó fẹ́ràn ẹ̀ dójú ikú bí olólùfẹ́ míì ṣe máa ń fẹ́ràn ara wọn dójú ikú ìtumọ̀ gbólóhùn yìí nù ó yé wa kì í ṣe pé kéèyàn mọ̀ pé torí pé wọ́n rí àdí lára èkùrọ ìdí náà tó fi sọ pé èkùrọ ni alábàákú ẹ̀wà àwọn kan bẹ nílẹ̀ Yorùbá tó ṣe pé wọ́n èé fi àdí para kódà ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó yọ wípé àdí a máa jẹ́ kí ara ó hun jọ ìdí náà táwọn kan fi ń lo òrí àmọ́ olómọ amára jọ̀lọ̀ ẹ̀rí báwọn ó túmọ̀ sí pé àdí kọ́ ní gbé ẹ̀wà bóde o àwọn kan wà tó ṣe pé níbi tí wọ́n burẹ́wà dé bí wọ́n bá gbé gbogbo ọgbọ́n bá gbọ́n gbogbo àdí ilé ayé yìí bí wọ́n bá gbọ́n àpárá kò lè gbẹ́wà wọn bóde àwọn kan sì ń bẹ tó ṣe pé níbi tọ́lọ́run bá mi dogun ẹ̀wà fún wọn dé láì lu àdí láì para rárá ẹ̀wà wọn báyìí kò lẹ́gbẹ́ ni ó túmọ̀ sí pé lílo àdí láti fi para kìí ṣe ohun tó ń gbé ẹ̀wà bóde kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀wà mo ti rí obìnrin rí tó ṣe pé ó máa ń sọ pé wọ́n yìí ń para ń tàn àdámọ́lẹ̀wà tọ́lọ́run bá mi fún ó túmọ̀ sí pé ẹ̀yin tẹ́wà nídìí ìsọ Yorùbá gbólóhùn Yorùbá àṣà àti ìṣe àti èdè Yorùbá ẹ mọ̀ kó wa sínú mọ́ ẹ máa ṣe ìwádìí ìjìnlẹ̀ yín kẹ́ tó máa bẹ́ bòde òde ìbò sì jẹ́ ẹ bá mi pín fọ́nrán yìí kiri ẹ má sì gbàgbé o láti tẹ̀lé mi lórí ìkànnì mi Adé Ọmọ Adé lórúkọ mi lẹ́ẹ̀kan sí ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí gbogbo ojú tó ń wò mí o ó dàbọ̀.